Àjíkèjì ọba wúre fàṣẹ sọ̀rọ̀ onílẹ̀ ń wúre o. Hello, mo kí wá o. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Global, Yèyé Dára ọmọlúàbí náà pè mí. Mo ní kí wá kí ọba Ọ̀jájá, ọba Ògúnwùsì Ọ̀jájá the second tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó alárédè tuntun míì, olórí tuntun míì Mariam, wọ́n wọlé wẹ́rẹ́, wọ́n bá wa ó wọlé, ó fẹsẹ̀ wọlé o. Kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀, congratulations sir. Adé apẹ́ lórí, ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ o. Olórí Mariam, ẹ jẹ́ introduce ara mi, kan lára àwọn ọmọ kábíyèsí rèé o. Kábíyèsí Ọ̀jájá, bàbá wa ni wọ́n. Ẹ káàbọ̀ sínú ilé wa o. Ọkùnrin àbíró, obìnrin àbíyè o bàbá. Olórí Mariam, ẹ káàbọ̀ o. Kábíyèsí Ọ̀jájá, ó ga ni o. Afẹ́fàsìkò yìí sọ fún yín wípé àwọn ọmọ Yorùbá nation à ń gbé awareness wa bọ̀ lọ́dọ̀ yín. A kò fẹ́ bẹ̀ yín ni, a fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí yín wípé pálásì tẹ́ wà, ẹ má tilẹ̀kùn mọ́ mo nílé bí ìṣe yín o. A fẹ́ wà lẹ́rí pé àdá sí, kò sí wàhálà lẹ́mọ̀. Ẹ má jẹ́ kó rí bíi ti last time o. Tẹ́tí máa mọ̀, ta ti notify yín pé time báyìí wọ́n ń bọ̀, wọ́n fẹ́ gbé awareness wá bá yín, torí nǹkan tó yẹ ká ṣe ni right wa ni. Ilé ọmọ kì í bọmọ lẹ́rù. Ẹ má tilẹ̀kùn mọ́ mo nílé, ẹ má sọ fún àwọn èèyàn kẹ́ fún wọn ní ọ̀dà lẹ́nu géètì, kán gbé géètì sopa o, kẹ́ má jẹ́ kán wọlé o. Ẹ má sì jẹ́ tán bá wọlé, ẹ tètè dá wọn lóhùn, kán ṣe wọ́n bá tó fẹ́ ṣe, kán dẹ̀ rọra kúrò. Ẹ má jẹ́ kó yíwọ́ bíi ti Ṣòwòrẹ́ o. Ẹ má jẹ́ ó bá onítíẹ́ gáàsì dé o, torí kò ní dáa o. Àtúbọ̀tán ẹ̀ ò ní dáa, kò wá níṣẹ̀lẹ̀ tán ká wá fọ́ sórí social media kẹ́ máa sọ wípé wọ́n ń sọ̀rọ̀ ságbàlagbà o. Ẹ̀tọ́ wa la wá ṣe. Bàbá Ọ̀jájá the second, Ọọ̀ni of Ilé Ifẹ̀ bá mi. Ààfin ọba ilẹ̀ Yorùbá gbogbo pátápátá belongs to gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Ilé bàbá wa ni, ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. A fẹ́ wá kíyín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa attend sí àwọn gbogbo èèyàn wa tó ń bọ̀ ọmọ Yorùbá nation. Awareness, peaceful awareness ni ẹ ti rí awareness, a kì í jà, kì í ṣe pátá. Olórí Mariam, ẹ káàbọ̀ o. Ẹ bá wa bá, ẹ mọ̀ pé ẹ̀yin lẹ wà ń bẹ̀ sìn. Ẹ bá wa bá Kábíyèsí Ọ̀jájá sọ̀rọ̀ Ọọ̀ni of Ilé Ifẹ̀ pé àwa ọmọ Yorùbá nation a fẹ́ gbé awareness wá sí palace. Ẹ má gbé lẹ́kùsọ ní kí bàbá ó yọjú sọ́mọ o. Àbí kí ló wá dé tí bàbá ń sá fọ́mọ? Tó bá dé ìyá ẹ máa sọ fún wa pé love ilẹ̀ Yorùbá gan, you are in support o, support Yorùbá nation. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá support Yorùbá nation, kí ló dé tẹ́ lé wa? Nǹkan tó bá wù gbà tó jẹ́ wípé kábíyèsí ní ìgbà tí àwọn APC Tinubu, Bọ́lá Ahmed Tinubu tó lóun fẹ́ consult yín pé òun fẹ́ fi ẹ̀hónú hàn ipò òun fẹ́ díje ààrẹ, ó wá o, ẹ sì welcome bó ti yẹ pé wọ́n ń sùn lórí ìjókòó tẹ̀yìn náà gbogbo àdúrà tẹgbà náà wọ́n fi sùn ní lọ́jọ́ yẹn o. Ìkíní, ìkejì tó tún wà ńbẹ̀ ni wípé àwọn PDP náà wọ́n wá o. Wọ́n láwọn wá fẹ́ wọ́n fẹ́ wá sọ fún yín pé àwọn fẹ́ díje ààrẹ. Kò sí gbogbo àwọn political party tó wá sọ́dọ̀ yín tẹ́ welcome. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run báwo lọ́bọ̀ ṣe ṣorí tí náà kí o ṣe, kí ló wá dé tẹ́ fẹ́ lé wa tẹ́ tilẹ̀kùn mọ́ wa lásán. Ẹ má try this time around, torí ó máa dí gan ni o. Mi ìhalẹ̀ mọ́ yín kábíyèsí, ẹ má bínú orí adé, ẹ má bínú. Kábíyèsí o, ìyàwó tuntun tá a gbé yìí, Kábíyèsí Ọ̀jájá, ó ṣe kíní lulẹ̀, ó ṣe kejì lulẹ̀, ó ṣe kẹta lulẹ̀, ẹ dákun ẹ má jẹ́ ó ṣe kẹrin lulẹ̀. Mariam, a ti gbé kíní yẹn wá, ìwọ ló kàn. Ó tilẹ̀ jẹ́ wípé nínú pálásì bàbá wa Ọ̀jájá oríṣiríṣi olórí ló kú bẹ́ẹ̀, dúdú, àyìnrín, chocolate, gíga, ọ̀rọ̀bọ̀, lẹ́pa. Ṣùgbọ́n kí ló dé? Kábíyèsí, a wá fẹ́ béèrè question ni, kò ná màmọ́ sáà o. Ẹ má bínú. Kí ni àwọn olórí tẹ́ bá ti fẹ́ tẹ́ gbé jáde fún wa pé olórí rẹ̀ o tó máa bá yín jáde tí ó mọ̀ ṣiṣẹ́ olórí o, àzì olórí tó ẹ̀dì gbogbo àwọn olórí nínú ààfin? Kí ló dé tí wọn kì í pẹ́? Ọ̀gá lẹ́nu ìgbà tẹ́jọ́ yìí báyìí wọ́n ti tó. Ẹja bẹ̀rẹ̀ látòrí olórí Wúràọlá.
ọmọbìnrin yẹn náà sádànù ni o lẹ́yìn ẹ̀ Naomi olórí Naomi fashion show ni olórí Naomi kò tí ń ṣe kiri báyìí gan ni eléyìí náà tún ti dé báyìí bọ̀ kábíyèsí ẹ láìkì àwọn ọmọ pupa ṣá ẹ̀yin ò tiẹ̀ ṣe wá ṣèǹjẹ ọwọ́ díẹ̀ bóyá wọ́n lè dúró torí gbogbo àwọn tá à ń kà sílẹ̀ yìí pupa sóyòyò ni wọ́n bàbá ẹ láìkì nǹkan tó pupa gan ẹ ṣe try black one this time around kẹwò bóyá jẹ yín lọ́wọ́ tó ẹ̀ pé àwọn pupa ò jẹ yín lọ́wọ́. ẹ jẹ́ tó wá wo